mo ti sọ nínú ọ̀rọ̀ mi rí tó bá jẹ́ wípé ìran Yorùbá ló wà ní òkè ọya lọ́hùn tí Fúlàní wà níbi tí àwa wà yìí kò ní sí tó jẹ́ Nàìjíríà láti bí 30 ọdún 40 ọdún 50 ọdún sẹ́yìn wọ́n á ti sọ wípé kó ká máa lọ àwọn ò fẹ́ wa mọ́ kó jẹ́ wípé àwọn ló lórí ọ̀fẹ́ kó jẹ́ wípé àwọn ló lórí ọ̀fẹ́ lórí ilẹ̀ tí àwa wà yìí kó jẹ́ pé àwọn ló wà ńbẹ̀ káwa wà níbi táwa lọ́hùn Nàìjíríà ti wọ́n á tẹ̀ ti gbàgbé pé orílẹ̀-èdè kan wà tó jẹ́ Nàìjíríà àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ò rí yẹ o mo ti sọ. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ní ọ̀sẹ̀ tó kọjá mo lórí ọ̀fẹ́ àti rin àwọn ìrìn kan tó yẹ kọ́mọ Yorùbá ọ̀rọ̀ wa èyí tá sọ lánàá tó ẹ ní irọ́ ni bàbá orin nàbà wa ẹ má bínú o nẹ́tíwọ̀kì yẹn ló ń lọ ló ń bọ̀ o èyí tá sọ lánàá tó ẹ ní irọ́ ni ó mà lódò tọ́lé ní apariwo ń gbẹ̀yẹ lọ́run ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá àti ẹ̀túkọ́ lórí ẹ̀yin àgbà ẹ̀yin ọ̀dọ́ ẹ bá wa. nígbà yẹn náà wọ́n sọ wípé irọ́ là ń pa pé tí ọwọ́ Yorùbá bá ti tẹ presidency ká máa gbádùn yìn bí ìrànú ṣúgà ni tí ọwọ́ wa bá ti lè tẹ kọ́kọ́rọ́ Aso Rock kí ni Yorùbá tún wá kàkà kí ọmọ Yorùbá máa gbádùn kàkà kọ́ ọmọ Yorùbá máa gbádùn bí ìrànú ṣúgà nígbà tọwọ́ wa Aso Rock tán ìyàwó ń peléke sí àtẹ̀sọ fún yín lánàá pé kọ́kọ́rọ́ Aso Rock kọ́ ní problem wa bí wọ́n tẹ̀ fún wa ní kọ́kọ́rọ́ Aso Rock kọ́ fún wa ní kọ́kọ́rọ́ headquarter Central Bank of Nigeria òun kọ́ ni ní ó yanjú ìṣòro ọmọ Yorùbá èyí tá a sọ lánàá tẹ́ ní irọ́ ni ó dò tọmọ wa lọ́wọ́ lẹ́ni látún ti jáde lẹ́ni látún wá bá máa pariwo pé ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ jẹ́ á kíyèsára ẹ̀yin kábíyèsí kọ̀ọ̀kan tẹ̀sí ń wẹ̀wù àìdòǹkìá kò kàn mí ẹ jẹ́ á kíyèsára gbogbo ìjòyè tó ń forí ẹran tó forí màálùú jọ kàlẹ́nì tó ń forí ẹyẹlé tí fi ń jẹyán ẹ kíyèsára torí pé bí òní ṣe rí kọ́ lọ́la máa rí o bí òní ṣe rí kọ́ lọ́la máa rí àwọn kan wà lánàá bàbá rere bàbá kẹni wọn àwọn kan wà lánàá ìyá wa ló ń bọ̀ yìí lẹ́ni àgbúrò wọn mọ́ ìgbà tí lò wọ́n kọjá ìgbà ló nígbà ń lò ṣùgbọ́n ìgbà tó ní kálukú bá lò lẹ̀ láàmú sọ nípa ètò bá yà á tún pariwo pé ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá gbogbo talẹ̀talẹ̀ ilẹ̀ Yorùbá ẹ má talẹ̀ fún àjòjì mọ́ ẹ má talẹ̀ fún àjòjì mọ́ ẹ má talẹ̀ fún àjòjì mọ́ lóòótọ́ Yorùbá kò yàn mọ́ra kíkó ní ká kó ní mọ́ra ló ń dìyà jẹ wá iye òun ní ká kó ríra wọn bí ẹ bá fẹ́ talẹ̀ bí ẹ fẹ́ ralẹ̀ ní bẹ́ẹ̀ bá pè ní 800,000 fọ́mọ Yorùbá tọ́mọ Yorùbá bá ṣe iná pé ẹjọ́ ẹ jẹ́ kí san 7 tí Ìgbò bá débẹ̀ tẹ́ bá pè ní 2 million 4 million akówólẹ̀ ìyà ọjọ́ ọ̀la ló máa jẹ́ fún wa o ẹja fi tó ṣẹlẹ̀ ní Èkó nígbà tí Nàìjíríà ń ṣe election wọn ẹja fi ṣàpẹẹrẹ orí ló kó wáyọ̀ ṣé wọ́n bí ọmọ Yorùbá kan dá kó lọ sí Anambra kó ní Anambra no man's land ṣé wọ́n bí ọmọ Yorùbá kan dá kó gba Enugu lọ kó ní no man's land àbí wọ́n bí ọmọ Yorùbá kan dá kó gba Sokoto lọ kó gba Kaduna lọ kó gba Katsina lọ kó sọ pé no man's land ó ṣe wá jẹ́ pé ilẹ̀ Yorùbá náà ní gbogbo ẹ̀ tí ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin ọmọ onílẹ̀ tẹ́ ń talẹ̀ ẹ jẹ́ kíyèsára ẹ kíyèsára inú páńpẹ́lẹ̀ ń kó ìran Yorùbá sí gbogbo talẹ̀talẹ̀ ilẹ̀ Yorùbá mo máa sọ dáadáa mo ní ọ̀rẹ́ tó wà l'Enugu mo ní ọ̀rẹ́ tó wà ní Anambra mo ní ọ̀rẹ́ tó wà ní Imo ṣé ń gbọ́ mi mo ní ọ̀rẹ́ tó wà ní kí lórúkọ stéètì kẹrin wọ̀nyí Abia ọ̀rẹ́ mi tó pẹ́ jù lọ́dọ̀ wọn ló ti lò more than 15 years gbogbo ilé tọ́lọ́run yóò dá fún ilẹ̀ Yorùbá gbà ló wá kọ sí ó ní wọn ní wọn talẹ̀ fún àjòjì Ìgbò yìí talẹ̀ títí wọn fún àwọn àjòjì
àwọn wọlé àjòjì Yorùbá is one of them ṣùgbọ́n Yorùbá lè talẹ̀ wa kátàlé ohun tó ìkùwákúta àti lè tàbí àti gbọ́ pé àwọn ọmọ Yorùbá bẹ̀rẹ̀ sí ta pálásì wa fún àwọn àjòjì kò sí tí Yorùbá ò lè tà à ń ta gbogbo ilẹ̀ wa adó tí mo wà yìí 85% ilé tó dára ń bẹ ọmọ Ìgbò lónìí shopping complex tó dára jù tó pọ̀ jù Ìgbò lónìí ẹ̀kọ́ ọjọ́ ọ̀la ló máa jẹ́ fún wa o àwọn òun talẹ̀ títí wọn fáwa o yóò bá ẹjá kíyè sára o àwọn bàbá wa sọ wípé ìfúra lóògùn àgbà èyí tá a sọ lánàá tẹ́lẹ̀ ẹ má dá àwọn ọmọ Sunday Igboho lóhùn ẹ má dá àwọn ọmọ Akíntóyè lóhùn ẹ má dá àwọn tó sọ pariwo Yorùbá nation lóhùn olódì òótọ́ mọ́ wa lọ́wọ́ lẹ́ni o ní ọ́ndà gọ́ọ̀mẹ̀ntì Bọ́lá Ahmed Tinubu Fúlàní sì ń pa ọmọ Yorùbá bí ẹni pẹ̀rẹ̀ o Ìwérélé Ògbómọ̀ṣọ́ làlátẹ̀ àbí ṣé làlátẹ̀ ni wọ́n sì ń pààyàn adẹ̀sọ́gbà yẹn lọ́wọ́ ẹni ìrọ́lẹ̀ pa Ìgbò yìí talẹ̀ títí wọ́n bọ́mọ Yorùbá o àwa nìkan ni o àwa nìkan bẹ́ẹ̀ dé Ìbàdàn àwọn lẹ́ máa bá mẹ́ bẹ́ẹ̀ dé Kólé dé Abẹ́òkúta àwọn lẹ́ máa bá mẹ́ gbogbo ìlú tó ṣe kàṣà kòṣà ní ilẹ̀ Yorùbá they want to take over it láwọ̀ Yorùbá ṣùgbọ́n ọmọ Yorùbá ò fúnra ẹ̀rọ pẹ̀ ẹ̀rọwó gbogbo ilẹ̀ tẹ́ ti tàn owó tẹ́ mú rí ń bẹ̀ kí ni àtúbọ̀ tẹ́ ẹ jẹ́ àkíyè sára gbogbo ẹ̀yin ọmọ Yorùbá bàbá mi Ṣakiru máa pè yín lẹ́yìn ìsìn a wà nínú sáfíìsì títí àti alọ́wọ́ ìfúnlọ́gbọ̀ àgbà kò sí ta máa ṣe nílẹ̀ Yorùbá tí àwọn àjòjì òní wá kọ́ pọ́kló on it nígbà tó jẹ́ wípé a ti gbégbé orí wa fún kọ̀lọ̀kọ̀lọ̀ a ti fẹ̀dí ara wa síta ẹ wò bẹ́ a ti tó ewu tí a jẹ́rè ibi tí ó yẹ kí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá mú àjòjì wọ̀ wọ́n ti mú àjòjì wọ̀ bẹ́ẹ̀ dé Òṣogbo all the state capital in Yorùbá land Ìgbò ti take over gbogbo ẹ̀ mọ́ wa lọ́wọ́ Fúlàní ti take over gbogbo ẹ̀ mọ́ wa lọ́wọ́ wọ́n ń talẹ̀ títí wọn fáwọn èèyàn títí wá o ṣé ẹ̀mọ̀ kọ́tọ́ wáyé pé èmi náà lórí ọ̀bẹ̀ ẹ̀sìn bí a mo ti lọ sí Anambra Abia ní Enugu ní tàbí mo lọ sí north tí mo fẹ́ ralẹ̀ tí wọn ò talẹ̀ fún mi mo wá jáde síta mo wá pariwo ilẹ̀ Yorùbá tí mo wà gan yìí tí ìralẹ̀ ń bẹ ṣùgbọ́n ẹ jẹ́ àkíyè sára àwọn bàbá wa jọ di mímọ̀ fún wa wípé kí àgbàdo tó dé ayé nǹkan kan màlá ní adìyẹ ń jẹ ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá ẹ̀ kíyè sára ẹ̀yin kábíyèsí ilẹ̀ Yorùbá ẹ̀ kíyè sára pàtí ló kùrà yìí aṣọ funfun ní rèé kẹwù agbádá kó funfun lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ká máa kìyìn ní pàtí kórí yín máa mi dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ẹ̀wọ̀ ẹ̀yìn wò pé bò lẹ́yìn yìí ṣe máa rí ẹ má gbàgbé tí àwọn bàbá àti yín bá ti talẹ̀ náà fún àwọn àjòjì kẹ́ ẹ tó dé ẹ̀yin ò ní rí nǹkan kan tà àwọn bàbá yín fi ilẹ̀ wọ́n fi ilẹ̀ yẹlẹ̀ fún yín gẹ́gẹ́ bí ogún ni àwọn bàbá yìí ò tà fún àwọn àjòjì ẹgbẹ́talẹ̀ fàjòjì tẹ́bẹ́ ìtàfọ́mọ Yorùbá ìdá tọ́mọ ilẹ̀ tẹ́lẹ̀bẹ́ta ní 10 million naira tọ́mọ Yorùbá bá ìrà ní 5 million naira ọmọ tiwantiwa máa ní tiwantiwa máa ní kí ló dé tí Yorùbá ń kótílétà kí ló dé tí a gbà kí ẹ̀mí akótílétà kó bà lé gbogbo wa ẹ má talẹ̀ mọ́ fún àjòjì Ìgbò ò ní ẹ bàtalẹ̀ wọn fún ìran Yorùbá ẹ máa gbọ́ pé mo jókòó lọ́wọ́ bàbá mi ni na only this land na I heritage from my papa na only this land I heritage from my papa èyí tí àwọn dẹ̀ heritage àwọn ń rà lọ́wọ́ wa bẹ́ẹ̀ tí èrò pébò lọ́la wa ṣe máa rí bí òótọ́ ni bí irọ́ ni nígbà tí mo gbọ́ mo ṣe bí pé mi ò rí torí Ọlọ́run ò ní kí dá sí wọ́n ní sultan ṣé sultan ní ti Sókótó ó ń sọ ẹni tó máa jẹ Aláàfin ọba titiwa bàbá titiwa ẹni tó máa gorí àpèrè ó ń sọ fún wa ẹ mọ̀ pé ìgbàjú ńlá ni fún gbogbo ìran Yorùbá àwọn aláfà à ń pariwo látijọ́ yìí fẹ́yìn àgbààgbà ilẹ̀ Yorùbá pé we are not one à ń pariwo fẹ́yìn àgbààgbà ilẹ̀ Yorùbá látijọ́ yìí pé àbára wa mú níṣe ní èrò ní ìrísí we are not one in language ní èdè
Yorùbá ní pé èdè òyedè ní máa ń dàjà álẹ̀ èdè òyedè ní máa ń mú aṣọ wọlé tí aṣọ bá ti wọlé wàhálà ń bọ̀ nìyẹn tí wàhálà bá ti dé ó di àjàjàkú akátá èdè ń dẹ̀la àjọgbọ́ra wáyé yìí lẹ́yìn kédú kọ́ọ̀dì wá kílẹ̀ tó gbọ́ we are not one gbogbo èèyàn ọmọ onílẹ̀ lẹ́kọ̀ọ́ ó yẹ kọ́kọ́ yín lọ́gbọ́n ẹlẹ́ṣẹ̀ fẹ́ ṣe kọjá àrokò náà pa fún yín àrokò ní sample náà ṣe fún yín ẹ̀yin tàbẹ́kúta Ìjẹ̀bú ẹ̀yin ti Ìbàdàn ẹ̀yin tó Ṣógbó tóbi dé Èkìtì Adó Èkìtì àánú wa ṣe mí lọ́pọ̀lọpọ̀ Ìkọ̀lé Ìfàkì Ìdó bábọ́rọ̀ Ẹ̀fọ̀n Ìwòròkó ẹ̀yin ti Kẹ́rẹ́ àánú wa ṣe mí lọ́pọ̀lọpọ̀ èmi ẹ jẹun kù fọ́mọ̀ mi ọmọ láṣọ làwọn bàbá wa sọ ń jà wà náà pé àwòkó jẹun kù fẹ́ yẹlé ìran òròbó jẹun kù fẹ́ àwòkó èmi ẹ jẹun kù fọ́mọ̀ mi kí lẹ̀yin fẹ́ jẹ kù nígbà tẹ́ bá talẹ̀ fájòjì tán táwọn ọmọ yẹn bá dé tọ́wọ́ wá di tọ́wọ́ bẹ̀rẹ̀ sí dẹni tó ń háyà ilé tó ń wá ilé gbé ní ìlú ara wọn ibù ajáde síta wọn ní this land abeg I need more than if I can see 100 acres of land one plot na 30 million I go sell am and don't worry ẹ mọ̀ pé ọjọ́ ọ̀la yín lẹ̀ ń tà lẹ̀ pápá tó bá ti sówó lẹ̀ fún yín wọ́n bẹ̀rẹ̀ sí ṣe sí ọ̀fọ̀ lọ́dọ̀ wọn rèé a plot of land lọ́mọ Yorùbá ló fẹ́ fi kọ́lé kó tẹ̀ máa gbé bẹ̀ wọ́n àgbà fún wọn o wọ́n sọ pé go and rent house this land na only the land wey I heritage for my papa heritage them for him own papa so I no fit sell am kò dẹ̀ níta nìyẹn ṣùgbọ́n àwa ń talẹ̀ títí wá lọ́ra yìí ẹ̀yin àgbààgbà ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ó ń tẹ́yẹ ká ẹ̀ mú gbọ́ lórí ọ̀rọ̀ Yorùbá ẹ̀ mú gbọ́ ó kàn wù yí kọ́ máa pè yín ní kábíyèsí o aláṣẹ ìkejì òrìṣà ó kí ọ ọmọ òṣè burúkú ọmọ òṣè rere ó kí ọ ọmọ abẹ́ni lórí nígbà ọrùn yún ni ó kí ọ ọmọ alágẹ̀tán tí kì í jàjẹsẹ́kù ó kí ọ ọmọ akótilétà síta ó kí ọ ẹ̀yin náà máa jùlù kẹrẹ orí ibú lẹ̀ ń jùlù kẹrẹ sí orí ibú adára kẹ́ ronúpìwàdà kẹ́ pariwo kí ìran àgbààgbà ilẹ̀ Yorùbá lọ́ba níjòyè kẹ́ pàjọ tó nírònúnú ohun tó ṣẹlẹ̀ ó yẹ kó máa ṣí àgbà kó máa ṣí ọmọdé kó máa ṣí ọkùnrin kó máa ṣí obìnrin kó máa ṣí wa létí ni wípé Nigeria is not our home tí n tó ṣẹlẹ̀ sí wa lọ́wọ́lọ́wọ́ bá lè máa ṣẹlẹ̀ sí wa lọ́wọ́ ní ìjọba Bọ́lá Ahmed Tinubu show that we do not belong to this country ìbẹ̀yẹ kọ́ ni mò ń lọ ṣùgbọ́n ó bára wọn ó yẹ ká kíyèsára kẹ́ ìpàjọ tó nírònúnú we can do it kẹ́kọ̀ọ́ fi ẹ̀lẹ́lẹ̀ gbẹ́dọ̀ talẹ̀ fẹ́ni tí ó bá ti jẹ́ Yorùbá mọ́ ṣebí wọ́n sọ wípé àwọn kẹ́jẹ́dẹ̀ síta wọ́n ní ilẹ̀ Nàìjíríà o àwọn nìkan dá ní 75% of landmark àbíbẹ̀kọ́ ṣe mú gba òyìnbó yẹ nínú 75% yẹ tá bá yọ ilé tó kulẹ̀ 25% bóyá nínú 25% yẹ bóyá 10% náà fún Yorùbá ni bóyá 15% tó náà fún Yorùbá ni nínú 50% wọn tó fún ìran Yorùbá àti 10% fáwọn àlejò ogo náà ní máa gbá Yorùbá bẹ́ẹ̀ nígbà bọ́ọ̀lù káàkiri ogo ní ìwọ̀sí ò ní máa kan Yorùbá káàkiri ọmọ Yorùbá fẹ́ dalẹ̀ ibo lẹ́ ń talẹ̀ fún torí owó tẹ́ máa gbà lẹ́ni pátápátá ẹ̀rá mọ́tò mo dẹ̀ jẹ́rìí Toyota mọ́tò tẹ́ bá rà lọ́dún yìí lẹ́yìn oṣù mẹ́fà máa sọ di old model mọ́ yín lọ́wọ́ ó pẹ́ jù pàpátá ọdún kan wọ́n á sọ di old model mọ́ yín lọ́wọ́ ẹ̀ tó máa sá eré new model míì wọ́n wá gbé eré àsákú wọ́n gbélé yín lọ́wọ́ àwọn tó dẹ̀ ń kówó tán ralẹ̀ lọ́wọ́ yín wọ́n talẹ̀ títí wọ́n fún àjòjì Yorùbá please be wise ẹjẹ́ ají ogun Fúlàní là ń jà lọ́wọ́ ẹjẹ́ sọ wípé ogun Nàìjíríà là ń jà lọ́wọ́ kò ní dá kápò ní Nàìjíríà tàkà máa jagun Ìgbò tẹ́ ẹ̀ bá mọ̀
kò ní dára ká kúrò nínú Nàìjíríà tán ká tó máa jagun Ìgbò àwọn bẹ́ẹ̀ jáde síta Awólọ́wọ̀ tí ọmọ Ìgbò tẹ́ bá bá ọmọ Ìgbò bíi 5 pàdé 4 nínú wa sọ̀rọ̀ against Ọbáfẹ́mi Awólọ́wọ̀. That man hate Igbo people. Now he did not allow Biafra to go. We allow Biafra to go. Nígbà tí a mọ̀ láti ti kọ́ ṣe láti gbọ́ nínú ìtàn pé ilẹ̀ Yorùbá yìí bó ṣe ń bù wàm mọ́ Fúlàní lójú bẹ́ẹ̀ ló ń bù wàm mọ́ Ìgbò lójú. Ojukwu declare Biafra war. Àwọn bàbá wa sọ wípé he has already captured all the Igbo land. Ẹja bira wa léèrè ṣé ọ̀rẹ́ ṣé wá jẹ́ ara ilẹ̀ Ìgbò ni kí ni ìjà ó lè kú ìjà ọ̀rẹ́ kí ló fà á kí ni Ojukwu gbé àwọn ọmọ ogun ẹ̀dẹ́ ọ̀rẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ nínú wa òde èrò ọ̀rọ̀ wá dàbí ẹni tó fẹ́ bẹ̀ ṣùjọ tí síbí ògùn nígbà tó ti gbẹ́lẹ̀ ẹ̀ tán the next thing ń tájẹ̀tì ilẹ̀ Ìgbò Yorùbá bọ̀ ó ti dé ọ̀rẹ́ tí Awólọ́wọ̀ ò bá intervene á capture 85% yìí Ondo state gbogbo waterside ní Ogun state gbogbo Ìjẹ̀bú yẹn pátápátá Ìgbò bá capture títí dé Èkó ọpẹ́lọpẹ́ Ọlọ́run ló fi knowledge yẹ sáwọ́lọ́wọ́ lọ́kàn láì jẹ́ bẹ́ẹ̀ ìbáṣubú mo wá ń bí ọmọ Ìgbò kan léèrè nígbà tí mo bí léèrè ọ̀rọ̀ yẹn ó wá dákẹ́ wá wòran mo ní orí wípé amrọ̀bà ń lọ lé ẹ̀ and you have opportunity onífòònù lọ́wọ́ láti pé ọlọ́pàá pé please come so this number amrọ̀bà dẹ́ ti wọnú lé ẹ̀ o wà ní oní àgò make call now to save my people mo ní that is what Awólọ́wọ̀ did ó wá ní for what kí ni Ojukwu wá dé ọ̀rẹ́ ó ti rí omi kọjá ẹjẹ́ wẹ́ẹ̀ tá bá kúrò nínú Nàìjíríà tán kọ́mọ́dọ̀ jẹ́ pé ìjà ọmọ Ìgbò ló máa wá lé jù ẹ má talẹ̀ fún ẹni àjòjì mọ́ àti Ìgbò ni o àti Ìgalà ni o àti Kínúfì ni o àti tí ò wáyà ti jẹ́ Yorùbá kí ọmọ Yorùbá má bàa sunkún ọjọ́ ọ̀la ni o èyí tá a wí lánàá tẹ́ ẹ ní irọ́ ni ó ti dòótọ́ lé ní èyí tá a pariwo ẹ̀ táwọn bàbá wa ní ẹ̀kéde ẹ̀ ó tó pọ̀ yìí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ tẹ́ni irọ́ ni ọmọ Yorùbá ń pa olódò tọ́mọ wa lọ́wọ́ yìí tá ń jíyà ẹlẹ́ni ló mú mi lọ sí ìrìn àjò tí mo rìn lọ́sẹ̀ tó kọjá Yorùbá mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ jẹ́ á kíyè sára the only way the only solution ní kíká ní orílẹ̀-èdè wa tí a rí ká padà sí orísun wa ṣé oṣù tó kọjá lọ́n lọ́mọ Adéyẹmọ sọ̀rọ̀ ní kàkà kí Olódùmarè ẹ̀yin lójú ilẹ̀ Yorùbá ọmọ jọmọ lọ ilẹ̀ Yorùbá aláàánú ilẹ̀ Yorùbá ló sọ̀rọ̀ wípé nígbà tán pààyàn ní Ìwérélé ẹ má pa àwọn èèyàn mímọ́ mo fún yín ní 7 days kẹ́ fi ilẹ̀ Yorùbá lẹ̀ ṣé ẹ mọ̀ pé àwọn Ìgbò àwọn ọmọ Fúlàní kan dìde síta tó sọ wípé no kí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá they should caution Sunday Igboho ṣá or else ṣé ẹ mọ̀ pé ó sọ̀rọ̀ pé wọ́n ní kó jẹ wálé ilẹ̀ Yorùbá mọ́ àbí táwa dẹ̀ ń gbàdúrà pé Ọlọ́run jẹ́ àti ẹ̀pọ̀ jẹ wọn mọ́ àwọn bàbá wa wọn àdún jẹ Fúlàní bóyá òun ló jẹ́ kó rí wọn pé bóyá òun ló jẹ́ kí brain wọn ṣiṣẹ́ bíi ti ènìyàn bí ẹni tí Ọlọ́run dá àwọn bàbá wa ń gbẹ̀yẹ́ lọ́wọ́ tó bá ṣojú báyìí ó ní mínì tó bá ṣe mú báyìí lásán ó ní mínì kàkà kọ́kọ́ kan wó èèyàn kan ṣe báyìí ó ní mínì tẹ́wọ̀ David yọ wákọ̀ bàbá mi táwọn ẹ̀dùn jọbí gbogbo yín ni mo kí yóò dára fún yín ojú òní tì yín ó ní túmọ̀ wọn àjọ jẹ Fúlàní ìgbà yẹ wọn àjọ jẹ pọ́ìsìn àwọn gbẹ̀dọ̀ pé tábàtì ẹ̀kọ́ oúnjẹ wọn lọ bóyá iye Yorùbá tó ti ra á di padà ohun tí mo ní mo rí tẹ́mi dẹ́ mọ̀ pé wọ́n ní mí nì bọ̀ tí mo rí mo ṣe bíi pé aláìrí ṣùgbọ́n bàbá mi kan wá pè mí lénìí pé bàbá Èkìtì ìkan bẹ́ẹ̀ ló ń lọ lágbègbè ibi tó ń wà ó lé gbogbo ìran Yorùbá ọmọ wọn ní bàbá èmi náà kò fi rí èmi ò mọ̀ pé bẹ́ẹ̀ ni ṣe rí gbogbo oúnjẹ Fúlàní ni o ilẹ̀ Yorùbá tí Yorùbá kan bóyá 10,000 naira náà ta àpò gàrí àwọn Fúlàní yẹn máa rà ní 30,000 naira gbogbo oúnjẹ lórí ilẹ̀ Yorùbá làwọn Fúlàní ti ń lòdù lọ
nígbà tá bá wá rà tán tí ò wá sí kankan nílẹ̀ Yorùbá wọ́n wá bẹ̀rẹ̀ sí dì pẹ̀lú wa ẹ̀yin àgbẹ̀ ẹ má ta ọjà fún wọn o ìgbà kan ń bọ̀ tó jẹ́ pé owó máa wà lọ́wọ́ yín ẹ̀ ní rí nǹkan fi ra o ète ni o àwọn tó sọ fún yín lánàá pé àwọn ò ní gbóúnjẹ wá sọ́dọ̀ yín mọ́ táwọn wá yàpọ̀ ilẹ̀ Yorùbá lẹ́nìí tó bẹ̀rẹ̀ sí ra oúnjẹ gbogbo ní gàrí ni èlùbọ́ ni kò sí iṣu ni mo lọ sí ìlú kan ní Ọ̀ṣun state ìlú yẹn líkì mọ́ ìlú ọ̀dọ̀ mi lọ́sẹ̀ tó kọjá tí bẹ́ẹ̀ bọ́ ṣe fi tírélà kó gàrí ó ti wọ̀ àwọn ará bíbẹ̀ náà ni mo ní a ṣe mi rò pé gàrí oúnjẹ Yorùbá nìkan ni ní gàrí titiwantiwa tírélà gidi náà fi kó lọ sọ́dọ̀ wọn lọ́hùn torí pé ọmọ Yorùbá ń wówó kí ló dé tí ọmọ Yorùbá ò ronú mo kúrò ń bẹ̀ ìlú ara mi gẹ́ pàápàá wọ́n àwọn gbogbo ìlú kan wà ní Èkìtì state mi báyìí wọ́n pè ní Ilé-Ìjẹ̀bẹ́jẹ̀ local government àwọn Fúlàní yẹ bọ̀bẹ̀ ní gàrí wọn gbogbo iṣu wọn rírà ní ráì òbó ẹyẹkúlẹ̀ ẹ̀dá oníyọ̀ èwú iyè ẹjẹ́ kíyèsára bí wọ́n ṣe ń ṣe lẹ́kìtì náà ń ṣe lóńdó náà ń ṣe lọ́ṣun bẹ́ẹ̀ náà ń ṣe ní Ọ̀yọ́ state wọ́n fẹ́ kó gbogbo oúnjẹ tó wà nílẹ̀ Yorùbá pm ṣebí na owó ní tẹ́ bá ti fowó tàn wọ́n wọ́n tẹ́ tà ní 10,000 naira ní 30,000 naira ẹ wá rò pé ẹ make money ọjọ́ kan ń bọ̀ tí ìyàwó tọkọ ó pẹran ìyàwó lọta yóò ṣe bẹ̀tán tí ò ní jẹ́ ń bẹ̀ ọjọ́ kan ń bọ̀ tí náírà ò ní wúlò mọ́ àwọn bàbá wa sọ wípé ènìyàn máa pọn mílẹ̀ dòǹgbẹ ni èèyàn sọ lánàá wípé òun ò ní kó oúnjẹ wá sọ́dọ̀ yín mọ́ ó wá yabolẹ̀ títí yín lénìí oúnjẹ yín náà wá bẹ̀rẹ̀ sí kó lọ́ra àdẹ̀kíyèsára ìjọ wo ni Fúlàní máa tó bọ́ nínú ète àti ẹ̀tàn ìran Fúlàní ọmọ Yorùbá àníkẹ́ jẹ́ ká kúrò láàrin wọn àníkẹ́ jẹ́ kọ́lọ́mọdọ́mú ìyá ẹ̀gbẹ́ lójoojúmọ́ la ń pariwo pé òun kan ṣoṣo rèé tó lè mú àlàáfíà bá ilẹ̀ Yorùbá òun rèé ìjẹ́wà fúnlẹ̀ wá orílẹ̀-èdè títí wá rèé tẹ́tí gbà lọ́wọ́ àwọn bàbá wa ti pẹ́ kágbà nǹkan wá padà ẹni irọ́ pàpàǹpàrà rẹ̀ olóhùn pàjá under the government of Bola Ahmed Jagaba Tinubu gbogbo bọ́dà ilẹ̀ Yorùbá títí pàlúwà tí nàìjíríà náà ti wà ní ṣíṣílẹ̀ a ní ẹgbẹ́ gbára wa ní irọ́ ni nítorí ní Yorùbá wá fẹ́ bọ́ Fúlàní tó ń wá sí bíbá yìí òun kò jẹ wá lọ wọ́n tún fowó tán Yorùbá owó tán pa lọ́dọ̀ wa ni o ẹjá tẹ̀jọ́ bí ìgbà táwọn onífíìmù bá ṣe fíìmù lé lọ́wọ́ òun láti rí o ìbá oúnjẹ tó wà lọ́dọ̀ wa tó yẹ ká máa rokòtì ká mọ̀ bá ṣe máa lé wọn kúrò nínú igbó wa ká ró àwọn àgbẹ̀ wa ní agbára èyí tá tún ní àtún wọ́n tún fowó wá ń gbà lọ́wọ́ wa àwa rò pé à make money ni they have evil plan against the Yorubas torí kíni ilẹ̀ wa ni problem wọn tó ṣe wá jẹ́ ilẹ̀ Yorùbá lọ́lọ́run bá mi kojú sí ṣe lóore kò yé wa àwọn àgbàgbà wa ò mọ̀ majority of them they know I don't care ni wà tán wò ilẹ̀ wa ni target wọn mo ti sọ nínú ọ̀rọ̀ mi rí tó bá jẹ́ wípé ìran Yorùbá ló wà ní òkè ọya lọ́hùn tí Fúlàní wà níbi tí àwa wà yìí kò ní sí tó jẹ́ Nàìjíríà láti bí 30 ọdún 40 ọdún 50 ọdún sẹ́yìn
wọ́n á ti sọ wípé kó ká máa lọ àwọn ò fẹ́ wa mọ́ kó jẹ́ wípé àwọn ló lórí ọ̀fẹ́ kó jẹ́ wípé àwọn ló lórí ọ̀fẹ́ lórí ilẹ̀ tí àwa wà yìí kó jẹ́ pé àwọn ló wà ńbẹ̀ káwa wà níbi táwa lọ́hùn Nàìjíríà ti kó wọ́n á tẹ̀sí gbàgbé pé orílẹ̀-èdè kan wà tó jẹ́ Nàìjíríà àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ò rí yẹ o mo ti sọ ọ̀rọ̀ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá dàbí ẹni tó ra búrẹ́dì bàbá Sàlámì bàbá Sàlámì máa ń pín búrẹ́dì yẹn fún àwọn ọmọ kéékèèké ní around 70 búrẹ́dì yẹn máa ń tóbi gan tó bá ti ga báyìí tó bá ti gbédé ọ̀rọ̀ búrẹ́dì yẹn dàbí pé kán gé orí ẹ̀ ká ní orí ẹ̀ ní láti báyìí kán gé fún yàn pé ẹ gbà ẹni tó ní nǹkan bẹ́ẹ̀ lọ́rọ̀ Yorùbá àti Nàìjíríà ṣe rí eléyìí láti bí báyìí sísàlẹ̀ Fúlàní wa bẹ̀rẹ̀ sí fi ṣọkọlé wa lórí and it belong to us torí ilẹ̀ wa náà fi ń pa wá nípa torí ilẹ̀ wa náà fi ń pa wá nípa pupa àwọn tó mákẹ́tì fún wa lánàá one nation one Nigeria àwọn náà ti kẹ́ni títa lẹ́nìí wọ́n ti pariwo ìyà ipò o àti rí lára wọn tó sọ pé ẹni tó ní mọ́tò lè gún mọ́tò mọ́ torí ilẹ̀ wa ní. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.